Olúwo ní ìkún omi Nóà, ẹyẹ tí wọ́n rán kó lọ wò ó sómi ti gbẹ, ó ní ẹyẹ ìwó ni, ravens lórúkọ rẹ̀, pé ká lọ wádìí rẹ̀ dáadáa a rí i pé ẹyẹ ìwó ni wọ́n ń pè ní ravens, pé ó túmọ̀ sí pé láti ìgbà kún omi Nóà náà nílẹ̀ ìwó ti wà. Kódà gan ilẹ̀ ìwó wà important ju Ilé Ifẹ̀ lọ. Oníjó ní gbogbo àwọn èèyàn sọ pé òun lọ sí Ilé Ifẹ̀, àbí n tó ń gbọ́ nù tán ni pé Ifẹ̀ làwọn ti ṣẹ̀ wá ńlọ́jẹ́ kó wọn lọ, ńgbà tó ń sì débẹ̀ wọ́n ní ilé ìyá àwọn lélẹ̀, ilé ìyá àwọn lélẹ̀, àwọn sáà jẹ́ síbẹ̀. Ṣùgbọ́n létà ló wá discover wípé èdè tó ń sọ lẹ́nu òun gangan ni Yorùbá tán fi ń ṣe wàhẹ́ẹ̀kì. Látàrí èyí gbogbo ọmọ Yorùbá pátápátá ìlú Ìwó wọn ti lọ àkọ́kọ́ nù. Ńgbà tí ó tún wá bọ̀rọ̀ jẹ́ ọlọ́mọ Ìwó lẹ tó dá Fúlàní padà l'Óṣogbo, eléyìí Balógun Ọdẹ́rìn lọ. Mo wá ní a kì í dàgbà sí ní tá a bá mọ̀, ẹ bá mọ́lùwò jókòó ẹjá lecture ẹjá sọ̀tàn fún. Torí pé àtàmà ló ń sọ kájí ọmọ wípé Balógun Ọdẹ́rìn lọ Ìbàdàn ló ti wá jagun, ṣùgbọ́n ọmọ bíbí Ilé Ifẹ̀ ni. Bàbá àti ìyá ẹ̀ ọmọ Ilé Ifẹ̀ ni wọ́n, Ìlọrin ni wọ́n bí Ọdẹ́rìn lọ gan sí. Bàbá ẹ̀ gan ní jọ́dẹ́rìn lọ. Ẹ bá mọ́lùwò jókòó. Ẹ̀yin náà ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ bá mú kàlẹ́ tó ẹmu tọmọ, ẹmú ta ìkú tí ṣe baálẹ̀ lọ́rọ̀, tí mi ò bá nílè ṣe mi ò ní sọ pé mo fẹ́ ṣe. And kí n tó dáwọ́lé nǹkan lọ́lọ́run ti máa ń dáwọ́lé. Mo lè má rí sísì pamọ́, ṣùgbọ́n náà tí ó fi wáyé Ọlọ́run ti mọ̀. Whenever tí máa sọ pé mo fẹ́ ṣe nǹkan Ọlọ́run ti mọ̀ bó ṣe máa ṣe láṣeyẹ. Well, ọ̀rọ̀ Olúwo la fẹ́ sọ. Ṣùgbọ́n àwọn èèyàn tó dé sójú òpó wọn ò tí ì tó. God bless you sir, God bless you, I love you too. So mo mọ̀ wípé ohun tó wà lórí ẹ̀mí Olúwo ní láti rọ́bìṣì Ilé Ifẹ̀, ní láti sọ àpèrè Ọọ̀ni di yẹpẹrẹ, kó wá promote àpèrè tiẹ̀, kó wá promote Ìwó. Ṣùgbọ́n tó ìtàn òféfò rẹ̀ orí lórí ọmọ jẹ́. Ìrù ẹja náà láàmú pèrò ẹja, kò sí nǹkan tá a lè fi change ẹ̀. Bó ṣe wà nù pé ọlọ́gbọ́n kan ò ta kókó omi méjì aṣọ. Ọmọràn kan ò mọ iye èrùpẹ̀ ilẹ̀, atọ̀nà kákan ò lè tọ̀nà débi tí ọ̀nà ti gbé pẹ̀kun. Bó ti wù k'Olúwo gbọ́n tó, kọ́ ń gbọ́n bíi fákọ́mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀. Eré kan ṣoṣo náà ní ń sá, tàbí ká sọ pé eré méjì. Eré méjì ni, ṣùgbọ́n eré kan náà ló fà á tó fi gbọ́dọ̀ sá kejì. Eré èwo ò ní pé ẹ̀tọ́ tí ń wá láti Saudi Arabia kọ́ mọ́tẹ̀tì, ṣùgbọ́n kẹ́tọ́ yìí ó lè bá wúlò a gbọ́dọ̀ pàǹtí jẹ́ ìṣẹ̀ṣe rẹ̀, so that eléyìí ni ó fi achieve aim ẹ̀. Mo gbọ́ ngbà kan wọ́n ní bàbá ti kàn sáwọn ọba kan ńlẹ̀ Káàárọ̀ Oòjíire kí wọ́n jọ sowọ́ papọ̀ láti di pàǹpá sífẹ̀, kí wọ́n jọ sowọ́ papọ̀ káwọn náà agree láti máa gba láwàní instead of adé, kí wọ́n lè jọ máa propagate ẹ̀sìn Islam tó ti wà látayébáyé, tó jẹ́ pé ìṣẹ̀ṣe ò dí Islam lọ́wọ́, kò dé Christianity lọ́wọ́. Òwò kìí fún òwò lọ́rùn là á gbọ́. Ọdẹ ìpọdẹ jayé. So pápápá ẹ já lọ sórí ọ̀rọ̀ Olúwo. Ṣùgbọ́n ká tó lọ sórí ọ̀rọ̀ Olúwo, ẹ bá ń pín program yìí láàrin ìṣẹ́jú kan, within just a minute, because ọ̀rọ̀ ńlá la fẹ́ sọ. Sọ̀rọ̀ tá a sọ tẹ́lẹ̀ tí ò ní ńlá, ṣùgbọ́n bàbá gúnlẹ̀ ẹ̀yin náà mọ̀ wípé ọ̀rọ̀ ńlá la fẹ́ sọ. Olúwo fẹ́ dorí ìtàn kodò. Ó ti gbìyànjú oríṣiríṣi ọ̀nà, kò rí ṣe, kò bá mú, kò jẹ́ lọ.
so bó bá tásìkò tí wọ́n sọ̀rọ̀ nípa ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun I will say something bó bá sì wù mí mo lè má sọ nǹkan kan pàápàá that is my own that is my own take so bó bá wù mí wọ́n sọ̀rọ̀ bí ó bá sì wù mí n ò ní sọ̀rọ̀ nípa ẹ̀ so kò sí gómìnà tí ó sọ pé òun fẹ́ yọ ọ̀rẹ́ wa kúrò nípò pápápá ẹ̀já lọ bí à ń lọ ẹ̀já kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu Olúwo kábíyèsí òun là mọ́ fàfà ìdí igi là á bá. kọ́kọ́ sanwó-ẹ̀bọ̀ lọ wo ìkún omi bí ó ti lọ rí raven ní jẹ́ the raven lọ wo lọ kúkú kọ lọ wo Olódùmarè ní fèmí ní ìyún. ṣé ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ó ní nígbà kún omi Noah ẹyẹ tí wọ́n ní kọ́kọ́kọ́ lọ wo ìkún omi raven ní jẹ́ ẹyẹ ìwò ni Olódùmarè ní fún léyìn o ẹ̀sà Olódùmarè kọ́ ní fún yín kólóòsì tẹ́ ń gbé ní ti ń pọ̀ jù àwọn gbó tẹ́ ń mu ní ọ̀jẹ́ kẹ́ ẹ mọ nǹkan tẹ́ ń ṣe mọ́ ìgbóhùn ó ti fẹ́ gbòdì ta ní bá ń wọ̀n ta ní bá ń wé so nítọ̀hún ò fi ṣe kà kọ́ má jẹ́ pé ó ti ń po kọ́ má jẹ́ pé ó ti ń po nǹkan míì mọ́ gbó ti ń pò fún yín so now ẹjá gbọ́rọ̀ síwájú. lọ google ẹ̀kọ́ ní pronunciation of raven ní Yorùbá la ẹyẹ ìwò ni. wọ́n tiẹ̀ ti ṣe bíi frame sínú palace ńbẹ̀ artist ló draw ẹ̀ wọ́n kọ the raven ẹyẹ ìwò wọ́n kọ ọbẹ̀ wọ́n gbé sínú palace ńbẹ̀ láti máa fi hàn àwọn àgọ̀ bíi tiwọn àwọn dèdèrìn bíi tiwọn àwọn òpònú bíi tiwọn àwọn onípropaganda bíi tiwọn àwọn náà sì máa jẹ́ bẹ̀ because gbogbo àwọn tí ń bẹ ń bí báyìí nìsín lọ jẹ́ síbẹ̀ táwọn náà bá dé ta wọ́n tún sọ fáwọn èèyàn àwọn èèyàn náà tún jẹ́ síbẹ̀ pé kábíyèsí wa mọ̀ gbọ́n gan kábíyèsí wa mọ̀ mọ̀ tán gan tẹ bá rí tí wọ́n jẹ́ ká mọ̀ lónìí wọ́n jẹ́ ká mọ̀ pé Ìwó ti wà síwájú Ilé Ifẹ̀ kò sẹ́ni tó lè sọ. tó bá jẹ́ ẹyẹ ìwò ṣé Ìwó ti wà ní ayé ìgbà. bọ́ bá jẹ́ ẹyẹ ìwò ṣé Ìwó ti wà ní ayé ìgbà yẹn. lọ gúgbọ ẹ tó bá ti délé wà ní YouTube ó tún gbé wá yóò tún play fún Ìwó ní jẹ́ kìí ṣe Ìwó kìí ṣe Ìwó. Ìwó ní jẹ́ kìí ṣe Ìwó kìí ṣe Ìwó. ṣé máa ń ní ẹyẹ ìwò inú Ìwó. wọ́n máa ń sọ pé ẹyẹ ìwò Ìwó ní jẹ́ meanwhile àwọn tó ń pè ní ẹyẹ ìwò that is ẹyẹ tí wọ́n rán kórè ìwò ta wá ń làwọn tí àwọn propaganda tí wọ́n kọ̀ tán náà kalẹ̀ because ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ fi hàn pé kò sí ti ń jẹ́ ìkún omi Noah ṣe é gbọ́ sà bọ̀dá mi láti wo kò sí nǹkan tí ń jẹ́ ìkún omi Noah propaganda ni kò ẹ́fà sí ìkàngbà kan tọ́lọ̀ ń fomi payé rẹ́ just think about it kan sọ pé òkun kún nìsín òkun wá sẹ́sẹ́ tídò òkun wá ti kárí gbogbo Èkó òkun wá tún dé Ìbàdàn òkun wá tún dé Ògbómọ̀ṣọ́ dọ̀yọ́ òkun wá sọ́ṣun òkun wá kọjá sóńdó ó wá kọjá sí Delta òkun wá bẹ̀rẹ̀ sí kún gbogbo ẹ̀ lọ kọ́ wá kúrò níbí kọ́ lọ Niger kọ́ lọ Cameroon kọ́ lọ Cairo kọ́ lọ Egypt kọ́ lọ gbogbo ẹ̀ kọ́ lọ China rárá o irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ò sínú àkọsílẹ̀ pọ̀ wáyé rí ìkún omi tí wọ́n ń sọ pọ̀ wáyé náà ni flood omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù àti witness ẹ̀ lóríṣiríṣi ọ̀nà ó ṣẹlẹ̀ l'Ékòó ó ṣẹlẹ̀ ńbàdàn àsìkò omi yalé ńlẹ̀ Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sunkún torí pé àwọn èèyàn kan omi gbé wọn lọ kò ẹsẹ̀ mọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń tó ṣẹlẹ̀ ní l'Ékòó wàá rí bí omi ṣe ń wọ́ mọ́tò ní street Èkó nìkan kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lókè òkun
bómi ṣe ń kó mọ́tò, bómi ṣe ń gbé mọ́tò ní street, bómi ṣe mú odidi ilé délàjì tí property ń float lórí omi. So ìkún omi tí wọ́n ń sọ nìyẹn, kì í ṣe wípé ìkún omi kan wá dé wá kó gbogbo ayé lọ. Wọ́n wá ní Noah àti fámìlì ẹnìkan ní bẹ́ńbẹ́. So wọ́n wá sọ̀tàn bí Noah lẹ́yìn tí ìkún omi wá dá o, ó wá kú Noah àtàwọn ọmọ ẹnìkan. Àwọn ọmọ wá wò ó pé sáwọn ò wá ní bímọ ni. Wọ́n wá fún bàbá wọn ní nǹkan mu, bóyá gbó náà ni wọ́n fún bàbá wọn mu. Bàbá wọn wá mu gbó tán, wọ́n sì dàpọ̀ mọ́ bàbá wọn, wọ́n sì bímọ. Bàbá wa sọ pé bàbá kan bọ́ ọmọ ẹ̀ lájọṣepọ̀ nísìn, ẹ gbé lọ́dọ̀ Oríyọmí, ẹ gbé ọgbẹ́nu sí máìkì. Kí ló dé tẹ́ rí fáàsì wípé àti ẹ̀kọ́ làkọ́kọ́ o, Noah kan ti ṣe bẹ́ẹ̀ rí o. Ọdún mélòó la fi tanra wa dà, òun kú òtù òjíire. Ọdún mélòó? So Olúwo ní ẹyẹ ìwó ní jẹ́ kìí ṣe ẹyẹ ìwò. Ìlú yìí ti ń bẹ, ìkún omi dé o, kò sì síbi tó ò lè rí bí tó ò ní bá ilé mi. Nínú pálàsì ń bẹ̀ wọ́n ti ya áàkì Noah, ọkọ̀ ojú omi Noah, wọ́n ya sẹ́gbẹ́ kan ń bẹ̀. So ìyẹn túmọ̀ sí pé gbogbo ẹni tí ń dé pálàsì ń bẹ̀ lolúwo ń sọ sẹ́mù ìtàn yìí ní sọ fún àwọn náà dẹ̀ mọ́ belief bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni. Lọ́wọ́ gbẹ̀ǹkulé lọ́wọ́ gbogbo ibi tó ń jẹ́ Ìwó gangan, Màlété, Gídìgbò, ìsàlẹ̀ ọba tòkè àlẹ́. Ìwó ní kò síbi tí ń bẹ ní Ìwó àbí Olúwo ní kò síbi tí ń bẹ ní Ìwó tẹ́ẹ̀tì ní rómi, tẹ́ẹ̀tì gbé ní rómi. Dọ̀sí mi pé omi Noah, omi ẹ̀kún omi Noah ló wà ní gbogbo Ìwó. Kí ló dé tí ó wá sí ń fẹ̀? Kí ló dé tí ò sí l'Óṣogbo? Torí gbogbo ilẹ̀ pápátá lomi wà, gbogbo ilẹ̀ tí wọ́n ń pè nílẹ̀ lomi wà. Ló fi jẹ́ pé wájú ilé yín ẹgbẹ́ kànga yóò kan omi. Bẹ́ẹ̀ bá gbẹ́ tọ̀dọ̀ yín tí ò kan omi ẹ̀ tí ìgbẹ́ débi tó yẹ kẹ́ ẹ gbẹ́ dé ni. Kí wọ́n tó wo inú ilẹ̀ plọ̀tì kan ó ṣe survey fún bọ́ọ̀ kan tó má romi inú gbogbo ẹ̀ yóò jìnnà Ọlọ́run ti deposit omi síbẹ̀. Omi àgbàrá ọ̀tọ̀, omi tí ń bẹ́nu ilẹ̀ ọ̀tọ̀, omi tí ń bẹ́nu ilẹ̀ yóò sì toro mínímíní, omi àgbàrá ó sì pọ́n kúkú. Bó lọ́lọ́run ṣe ṣe, I don't know, you don't know, ìyanu tí wọ́n ń pè lọ́lọ́run. So kẹ́nìkan máa fún alẹ́ ìrí jẹ báyìí kò lè wọlé. Lọ wo gbogbo anywhere lẹ́yìn ìlú nínú agboolé, ó yóò dúró. Tẹ́ ẹ dé Ìbàdàn gan ò lè rí Ìbàdàn tó yẹ kó ń ṣẹ̀ dálẹ̀. Ó ní Ìbàdàn tí wọ́n ẹ̀sẹ̀ dálẹ̀ ni. Ìbàdàn tó yẹ pé àwọn ọ̀kan náà tó dá Ìbàdàn lẹ̀ tí wọ́n já ogun fún Ìbàdàn, ẹni tó gba Ìwó ló ti wá, ẹni tó gba Yorùbá lẹ̀ ní Òṣogbo Ọ̀dẹ́rìn lọ. Ẹgbọ́n tó sọ nísìn, ó ní ẹni tó gba Yorùbá lẹ̀ Ìwó ló ti wá, Ọ̀dẹ́rìn lọ sì ní orúkọ rẹ̀. Ẹ bá mi sọ fún Olúwo ń pé ó ní agboolé wọn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ o, máa play ẹ̀ débẹ̀. Ẹ jẹ́ n kọ́kọ́ play ọ̀rọ̀ Olúwo tán ká tó wá sọ̀tàn Ọ̀dẹ́rìn lọ fún àbí kọ́mọ̀ bàdà bẹ́ẹ̀ nípa break ẹ̀ ẹ̀já kọ́kọ́ play ọ̀rọ̀ ẹ̀ tán. Lókè ní bí Olúpọ̀n. Ìbàdàn tó yẹ pé àwọn ọ̀kan náà tó dá Ìbàdàn lẹ̀ tí wọ́n já ogun fún Ìbàdàn, ẹni tó gba Ìwó ló ti wá, ẹni tó gba Yorùbá lẹ̀ ní Òṣogbo Ọ̀dẹ́rìn lọ. Ilé wọn ló ń bẹ̀rù. Ẹ gbọ́, ẹni tó gba Yorùbá lẹ̀ ní Òṣogbo Ọ̀dẹ́rìn lọ, ilé wọn ló ń bẹ̀rù. Nílé Olúpọ̀nà. Lókè nílé Olúpọ̀nà. Alógun Àlíwò nílé táfẹ́ ní jọ́sì rẹ̀ ní ẹ̀rù pé ní Balógun Àlè ti Ìwó. Ọ̀dẹ́rìn lọ tó ń wá àwọn àjùmọ̀ pé tí a ti máa ń yan ogun ọba Ìwó ni. Ó ní wo ni Ọ̀dẹ́rìn lọ. Ìlú Ìwó Olódùmarè wọ́n mà òun nìkan la dé tí ọ̀sárí fún gbogbo ọba tó jẹ́ bá pèlè ní orí ìsọba tí wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ìsinyìí o, ní ìsàwọn ọba tí wọ́n ṣẹ̀ dálẹ̀ o. Kéèyàn máa ń sọ pé kéèyàn máa ń sì pé ṣé àwọn ìlú tó jẹ́ ìlú jagunjagun Ìbàdàn ìlú jagunjagun
abẹ́ àwọn Ògùn state ló jagunjagun ló pọ̀ mẹ́rin ló fi ní báwọn ní nílẹ̀ jù nílẹ̀ Yorùbá àwọn ìlú jagunjagun ní a máa ń nílẹ̀ àwọn ní a nílẹ̀ tó pọ̀ jù Ọ̀yọ́ state àti. mo nígbàgbọ́ pé ń gbọ́. àwọn tí wọ́n bá sọ pé ọba nílẹ̀ Yorùbá o tí ogun ò kó wọn rí tí ò pẹ́ pé ogun dé o ẹ máa sá lọ o ogun wò. tán bá sọ wípé ọba tó gun òkó rí tí ọ̀sá fógun rí Olúwo ni. ní ìtàn ni o kì í ṣe pé kí ni Ifẹ̀ ò lè sọ fún mi pé ogun ò kó wọn rí. Ifẹ̀ ò lè sọ fún mi pé ogun ò kó wọn rí o because ìbẹ̀rẹ̀ gbogbo ọ̀rọ̀ Olúwo ìparí ẹ̀ ní kẹ́ ẹ lọ́ máa dúró dè ìsídà kó parí sórí Ọ̀ọ̀ni tàbí kó parí sórí Ilé Ifẹ̀ problem tí mo máa ń ní pẹ̀lú Olúwo nù whatever tó bá fẹ́ sọ láyé ìsídà kó parí sórí Ọ̀ọ̀ni tàbí kó parí sí Ilé Ifẹ̀ kó parí sí Ilé Ifẹ̀ sórí Ilé Ifẹ̀ ẹ máa gbọ́rọ̀. tí wọn ò gbé bẹ́ẹ̀ máa ga ká lọ sí òkè lọ sí. ológun ogun lé wọn kú o ogun léfẹ̀ kú o wọ́n lọ sí Òkè Igbó lọ sí Asọ́yà. wọ́n lọ sí Asọ́yà torí pé kò mọ nǹkan kan bẹ̀. Ọ̀ọ̀ni dẹ́yìn ọlọ́gbẹ́ ńlá gan-an ọlọ́jẹ́ sí ẹ̀rọ. Ọ̀ọ̀ni dẹ́rìn ọlọ́gbẹ́ ńlá gan bo lọ́jẹ́ sí ìtàn tí Olúwo ń sọ yìí ó jẹ́ ìtàn tí Aláàfin àná sọ dẹ́rìn ọlọ́gbẹ́ ńlá kọ́ dẹ́rìn sókùn adẹ́rìn sókùn ọlọ́gbẹ́ ńlá Ọ̀ọ̀ni ni lóòótọ́ ṣùgbọ́n jagunjagun ni a ti sọ̀tàn rẹ̀ rí ó lóko ìnagijẹ ni ọlọ́gbẹ́ ńlá yẹn tó bá ó kógun dé Oǹdó àwọn Oǹdó ò ní mẹ́ntì ń sá wọn ṣùgbọ́n ojú ọgbẹ́ ẹ̀ máa ń tóbi wọ́n máa ń pè ní ọlọ́gbẹ́ lílá ọlọ́gbẹ́ nílá pé tó bá ti sá ọ báyìí ojú ọgbẹ́ ẹ̀ máa rí yànmọ̀kan ni ńlọ́sọ di ọlọ́gbẹ́ ńlá dẹ́rìn sókùn all right. síbẹ̀ ẹ lọ wo Ọ̀yọ́ ìkarùn-ún. ọyẹ ìyá Ọ̀yọ́ náà ó ní bí Ọ̀yọ́ karùn-ún ni wọ́n wà ní ìsìn so ó nìkan ni wọn ò lérí. àwa nìkan ní tí a sọ fáwọn nípa àgbọ́dọ̀ kú òbí. nǹkan sọ fáwọn ni pé wọn ò gbọ́dọ̀ kú òǹbí àbẹ́ ẹ bọ́ sí kọ̀rọ̀. àgbọ́dọ̀ máa jagun káàkiri. kọ̀ọ̀rán tí Olúwo sábà jẹ́ pẹ̀lú ọlọ́yọ̀ọ́. òyìnbó gan wò pé bóun ni wọ́n ní ká lọ sọ́dí àwọn òkú bóun ló ṣe jẹ́ tógun kó wọn rí bóun ṣe kó. wọ́n ní kán lọ sọ́dí àwọn àwò bó ló ṣe jẹ́ tó gun òkó wọn rí. 18th and 19th century 18th and 19th century the worst period ogun burúkú ni gbogbo èèyàn tó gbọ́ bá kó ìwò lọ́sàn tẹ́ ẹ̀kún ògèdèǹgbé agbó. all right mo ti mú point tí mo fẹ́ mú bẹ̀ ó ní wípé kò tí ì délẹ̀ bọ̀ ń fẹnu sọ n tó sọ ni wípé ńgbà tó ń ṣèwádìí dáadáa èdè tó ń sọ lẹ́nu òun sọ lẹ́kọ̀ọ́ wọ́n ní èdè táwọn fẹ́ mọ gbọ́ lílé yìí ìyẹn ló wá jẹ́ kóun ó discover wípé gbogbo ibi tó ń pè ní Yorùbá lónìí Ìwó ni wọ́n ti lọ àtọ̀yọ́ náà Ìwó wọn ti lọ àtìbàdàn náà Ìwó wọn ti lọ àtẹ̀gbá náà Ìwó wọn ti lọ àtìjẹ̀ṣà náà Ìwó wọn ti lọ Èkìtì Ìwó wọn ti lọ Oǹdó Ìwó wọn ti lọ Kwara Ìwó wọn ti lọ Ọ̀tà Ìwó wọn ti lọ ṣé gbọ́ o Ìwó lẹ ti lọ wẹ́ ìṣẹ̀lẹ̀ Ifẹ̀ mọ́ o. so now lórí ọ̀rọ̀ Balógun Ọdẹ́rìnlọ Olúwo ní ọmọ Ìwó ni ilé wọn nù ń bẹ̀ nílé Olúpọ̀nà wọ́n á ní kẹ́ bá ń pe Olúwo sí tòsí tàbí kẹ́ bá ń táàgì rẹ̀ tàbí kẹ́ bá ń padà sọ fún un pé Ìtàpá
agboolé Ìtàpá ọ̀nbẹ nílé Ifẹ̀ títí dòní ńbẹ bàbá ńlá bàbá Ọ̀dẹ́rìn ló ti lọ. now Igi Àdùbí ní bàbá ńlá bàbá wọn nìran wọn ló ti hàn. Igi Àdùbí ló bí Láfihàn, Láfihàn ló bí Ọ̀dẹ́rìn lọ. so Ọ̀dẹ́rìn lọ wá bí Ọdẹ́yínká. Ọ̀dẹ́rìn lọ fẹ́ Oyèníhun, àwọn ló wá bí Ọdẹ́yínká because ẹni tá à ń pè lọ́dẹ́yínká gan tá à ń pè lọ́dẹ́rìn lọ gan Ọ̀dẹ́rìn lọ ju ni òní. Ọdẹ́yínká gangan ló kọ rẹ̀, ó kọ bá bẹ́ẹ̀ ní jẹ́ Ọ̀dẹ́rìn lọ. so now Ìlọrin ni wọ́n bí Ọ̀dẹ́rìn lọ sí, Balógun Ọ̀dẹ́rìn lọ Ìlọrin wọ́n bí sí. Gbogbo wa náà la ní surname máa ń borí orúkọ mi ń gbà mí. ńgbà tí ìyá rẹ̀ wà ní oyún ìyá rẹ̀ Oyèníhun, Ifá sọ fún ọmọ tẹ́ bí o alágbára ọmọ ni o. ntọ́ bá ti kọ́kọ́ ẹ̀ kò sí nílé ńgbà tí wọ́n bí ọlọ oko ọdẹ. ẹ mọ̀ pé láyé ìgbà náà àwọn oníṣẹ̀ṣe náà máa ń gbẹ̀bí, àwọn adáhunṣe, àwọn aláwo wọn a máa gbẹ̀bí. ọ̀dà ò bàbá ọmọ yìí kọ́ ọdẹ nì ó ti lọ gbọ́ ọdẹ. Ọ̀dẹ́rìn lọ ti rìn lọ, ó rìn lọ gbọ́ ọdẹ. ńgbà tó dé wọ́n ṣàlàyé fún un. bàbá wa wò wípé bàbá tó bí mi ọdẹ ni, èmi náà ọdẹ ni, gbogbo àwọn tá a jọ ń ṣe ọdẹ ni wọ́n. a jẹ́ pé orúkọ tá a sọmọ yìí Ọdẹ́yínká ni. so Ọdẹ́yínká gangan ló kọ rẹ̀, bàbá rẹ̀ ní Ọ̀dẹ́rìn lọ. ọmọ ìlú Ilé Ifẹ̀ ni wọ́n, àtàpá àtẹsẹ̀ àti tan wọn. Ìlọrin ni wọ́n bí sí. àwọn ogun tí ń wáyé ló jẹ́ ó dèrò Ìbàdàn torí pé bẹ́ẹ̀ ń làwọn alágbára kóra wọn sí. àwọn alágbára dẹ̀ máa ń dára wọn mọ̀ lójú ogun. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni atamátàsé ọdẹ ni wọ́n máa ń mọra wọn lójú ogun. torí láyé ìgbà kan ọdẹ kì í lọ àlọdé lójúmọ́, wọ́n máa ń lọ àlọsùn tán bá wà nínú igbó reserve because ibi tí reserve wà máa ń jìnnà sí wọn. inú igbó reserve dẹ̀ ni kì í ṣe ibi táwọn èèyàn ti ń rìn tẹ́ranko ti máa rìn káàkiri. so tán bá pa oríṣiríṣi ẹran wọ́n máa ń yánjọ kí wọ́n tó wá kó wálé. tán bá wá kó wálé ìgbà náà ni wọ́n tó mọ̀ bóyá wọ́n fẹ́ ta ni, eléyìí tán fẹ́ tà ń bẹ̀, eléyìí tán fẹ́ jẹ ń bẹ̀, eléyìí tí wọ́n fẹ́ fi tọrẹ ń bẹ̀. so àwọn ọdẹ kan ń bẹ tó jẹ́ pé wọ́n máa ń rẹ́ran pa wọ́n mọ̀ra wọn pé ẹ mọ̀ pé olówó ní sọ̀rí olówó, òtòṣì ní sọ̀rí òtòṣì. Yorùbá ní bọ́dẹ bá kú ọdẹ aṣọ ìdárò ọdẹ. wọ́n ní bóníṣòwò méjì bá fojú kanra wọn apò òréré ajé, bí babaláwo méjì bá fojú kanra wọn afẹ́rùkẹ̀rẹ̀ yọ, bólólùfẹ́ méjì bá fojú kanra wọn abóyin kẹ, wọn arẹ́rìn ìjìnlẹ̀, wọn arẹ́rìn ìmùlẹ̀ síra wọn. so ìdí nìyẹn tó jẹ́ kí bá Ọ̀dẹ́rìn lọ kó dèrò Ìbàdàn. so Olúwo bó ni Ọ̀dẹ́rìn lọ ṣe tan mọ́ Ìwó ẹ bá wa sọ.